méjì tó bẹ́ẹ̀ fi bọ́ àwọn ọmọ ẹ̀ tí Jésù bẹ̀rẹ̀ sí ní ìdánù àtàrúdú. ṣé mo ti lè dá yín lóhùn ṣé mo ti lè dá yín lóhùn. ẹ dánú lóhùn ẹ dánú lóhùn. ẹ ṣeun sà kí ni ibi tó wà yẹn ibi tó ti ń tajà yẹn kí ló wà fún ṣé ibi ọjà títà ni. ẹ má bèrè pẹ́sẹ̀ lọ́wọ́ mi nǹkan kí ló dé tó fi da ọjà wọn nù period. ẹ má bèrè dánù pé wọ́n lè kó ibi tó wà yẹn ó kò mo ti dá yín lóhùn pé ibi tó wà yẹn kò sí ibi tó yẹ kó wà. ok now bẹ́ẹ̀ ni sà. ẹni peace ẹni ó ní peace ó lálàáfíà kí ló dé tó ṣe sọ fún wọn pẹ̀lú ẹni pé ẹ wá ẹ kó ọjà yín kúrò tó ti pè wọ́n ni wọ́n tẹ́lẹ̀. ẹ wo kí ni ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu nígbà tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn. ó ní kí ló dé kẹ́hìn tá kẹ́hìn rà nílé bàbá òun àbí. ilé wo ni bàbá ẹ ilé bàbá mi. ẹ ti wà tánà ṣe ẹ jẹ́ ká fi ẹ̀mí ẹnu ẹ̀ ní sùúrù ibi tẹ́ gbé gbà ẹ náà ló fọ́ ní sẹ́ má bínú ibi tẹ́ gbé gbà ẹ náà má bínú ṣé ó ní ẹ sọ ilé bàbá mi ilé ọjà títà ibẹ̀ yóò lè fi rírà títà tẹ́lẹ̀ àwa ẹ̀rẹ́ ní sọ́mùsà ṣé ibẹ̀ yẹn àwa pásọ̀ ló ń bá wí gan àwọn pásọ̀ ló ń bá wí àwọn pásọ̀ ló ń bá wí bẹ̀yẹn kì í tẹ̀ ṣe àwọn pásọ̀ ló ń bá wí bẹ̀yẹn pé gbogbo ara ewé eku orí ẹja à ń ṣe lè à ń ṣe tọ̀hún pé òun ò fẹ́ àwa ló bá wí nísìnyí kí lẹ́sẹ̀ ayé ọjọ́ yẹn àfi kẹ́kọ̀ọ́ sí ni gbogbo àwọn tó ní wọ́n tajà tó rajà wọ́n ra owó wọ́n ṣe gbogbo èyí Jésù ń bá wọn wí pé ibi kì í ṣe ní tẹ̀sán máa ta kẹ́wọ́n máa rajà kẹ́wọ́n máa ta kẹ́ndù. bàbá tẹ́ḿpùlù sọ tẹ́ḿpùlù sọ ó ṣe mi o. ó da ọjà wọn nù àní ó da ọjà wọn nù pẹ̀lú arrogancy ó bẹ̀rẹ̀ sí ní da gbogbo igbá wọn nù that's what I'm telling you. ó da gbogbo nǹkan tó ń tà ó dànù tó ti pè wọ́n mo bèrè kẹ́sọ̀ kan tó ti lo wọ́n wọn tẹ́lẹ̀. kí ló ń portray bẹ́ẹ̀ sà kí ni Jésù portray fún wa bẹ́ẹ̀. ó portray arrogancy ó portray touts. ìyẹn ní ojú ìwòye ti ní sà ní ojú ìwòye ti ní ojú ìwòye ti wa ó sọ fún wa pé ok ní ojú ìwòye tèmi ó sọ fún mi pé ibi kì í ṣe ibi tó ti ń ra kándù tó ti ń ta kándù tó ti ń ra kíní tó ti ń ṣe oríṣiríṣi ibi òun ṣe ibi tó ti ń pa ayẹlẹ tó ti ń pa àdàbà tó yẹ kó ayé kò ń bí tẹ wà yìí ibi tá a ti ń gbàdúrà sí Ọlọ́run wà tẹ́lẹ̀ dá ẹ ibi mo tó ń kó tèmi kọ́ ń bẹ̀ yẹn nìyẹn sà. ẹ jẹ́ ọ̀dọ̀ sà mo kí gbogbo ilé ọmọ kọ́ni bàbá mi ìyá mi ẹ kú ètò ẹkùn wájú ẹ jọ jókòó agbọ́n ní Mr. Remis èmi kò fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sà ẹ jọ má bínú just one question ẹ jọ ṣé wàá bọ́ sà. mo ń gbọ́ yín clearly mọ́ mi mo ń gbọ́ yín. ẹ jọ sà ṣé tó bá jẹ́ wípé àwọn India ni wọ́n colonize wa tó jẹ́ Christian ló gbé wa ṣé Christian lè máa defend lé mi sà ṣe gbà. Mama tí nǹkan tó ń gbé wá yẹn tó bá tó bá wà ní sílẹ̀mù ṣe tí wọ́n gbé mùsùlùmí wá ṣùgbọ́n gbé mùsùlùmí wá síbí ẹni sùúrù. a ní kẹ́ gbọ́ question mi sà ìjọba yìí sí just one question ni mo fi ní. ṣé tó bá jẹ́ wípé àwọn India ló colonize wa tí wọ́n gbé Ọlọ́run wọn wá ṣọlọ́run wọn lẹ́ máa sè àbó nǹkan just simple question sà. tí o bá ti make sense àwọn onísìn mi ò ní sìn tí o bá ti ní túmọ̀ mi ò ní sìn bí abínú ṣe ṣe mùsùlùmí sìn mi ò ní sìn sàmà. ẹ ṣe gbogbo ẹlẹ́kọ̀ọ́ kọ̀ọ̀tínú pẹ̀lú. ṣé ẹ̀ka láti sọ fún wa ń ṣe pé àti inú orílẹ̀ tí mo pé Jésù mẹ̀sáyà ni àbí kò ṣe pé gbàtẹ́ délé ayé ni wọ́n sọ fún gbàtẹ́ dàgbà tẹ́ mọ́. ìgbà tí mo délé ayé ni o ìgbà tí mo délé ayé ni o. ṣé ìkókó lẹ ti ń lọ ṣọ́ọ̀ṣì ẹni sùúrù ṣé ìkókó lẹ ti lọ ń pàtẹ́wọ́ àbọ̀ ń gbé yín lọ because ẹ dáhùn ṣé ìkókó lẹ ti ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ń lọ fúnra yín àbọ̀ ń gbé yín lọ. wọ́n kọ́kọ́ ń gbé mi lọ lẹ́tà mo lọ fún ara mi wọ́n kọ́ ń gbé mi lọ mo dẹ̀ ń lọ fún ara mi. àtìgbà tẹ́yìn tí wàá ń lọ àtìgbà because mo yìí ń béèrè kan lọ́wọ́ yín tẹ́yìn tí dáhùn àtìgbà tẹ́yìn tí wàá ń lọ tó yẹ pé ẹ ti gbá research lórí ẹ̀ wípé ìjẹ́ ní tí mo ti ẹ̀ ń tẹ̀lé ìjẹ́ nǹkan tí ó wà pa àbí kò dáa. adẹ̀ ti ṣe ibi tí agbára wa gbé o alẹ́ má ti ṣe pẹ̀tẹ̀ o. mo wá ń béèrè kan lọ́wọ́ yín nísìnyí pé kí ni nǹkan tí Jésù yẹn ṣe fún yín tẹ́lẹ̀ nàka sí pẹ́pẹ́ tí ò mọ Jésù rí tí ò mọ̀ láàrí tí ò ṣe Muslim tó yóò òun ò lè nàka sí ẹ sọ fún wa. èmi ò wọ́n tí mo nípa ní ìwé lòmíì ó yẹ ọjọ́ tèmi lè sọ
fún mi ní àlàáfíà àti ìfọkànbalẹ̀ láti gbé papọ̀ pẹ̀lú àwọn èèyàn. ṣé bẹ́ẹ̀ ni bá yín sọ̀rọ̀ hospital mo wà ẹni yẹn máa sọ àwọn nǹkan pẹ̀lú kókó máa ẹ máa sọ àwọn nǹkan tó máa mọ́pọlọ wà náà ẹ ń fún yín lálàáfíà ìwọ̀rọ̀ tẹ́ ń sọ ara Ísírẹ́lì fún yín lálàáfíà ara Ísírẹ́lì pẹ̀lú ìlànà ìjà ṣèbí òsálàáfíà ibi tẹ́yìn wà yẹn sà ṣèbí ibi tẹ́yìn wà yẹn fún yín lálàáfíà ibi tẹ́yìn wà fún yín lálàáfíà ibi tẹ́yìn wà náà mo ló fún yín lálàáfíà ẹsọ nǹkan mi kò sọ̀rọ̀ lórí ẹsọ nǹkan mi kò sí ìjà mi nìyẹn ẹbí bí tẹ́yìn wà sọ̀rọ̀ sí lọ́sítù èmi gan mi ò sí lọ́sítù ní ògbó tẹ́mi náà gbà kọ́. ẹ bá bẹ̀rẹ̀ epo lè po sí Jésù ló máa ta fún yín ní 800 500. ẹ̀yin tó ń sáwọn tó bá bẹ̀rẹ̀ epo ṣé tó bá bẹ̀rẹ̀ epo ṣé òkò tẹ́ ẹ̀ gbàgbọ́ nínú ẹ̀yin ló máa ta fún yín rárá. ẹni sùúrù ẹ̀yin tẹ́ gbàgbọ́ sẹ́yìn rà ní 500 ní kílẹ̀ ń sọ. ẹ̀yin tẹ́ gbàgbọ́ tẹ̀bí ti sẹ́ńtì náà lájọ ń rà á. ẹ kí lè wọ́n sọ fún wàhálà nù yẹn. kí ni ìyàtọ̀ nǹkan tó ń ṣe fẹ́yìn tí ò ṣe fẹ́ lómi ẹ̀ka náà onítàlájà ẹ̀ kọ́kọ́ gbàgbé tó máa kọ́ ní èmi tèmi ó fún mi ní ìfọ̀kànbalẹ̀ ó jẹ́ kí àwọn ọmọ máa lẹ́nu mọ́ ẹrú kútọ̀ ní Kwara ṣé Jésù wé fún wọn. ní Kwara ṣé Jésù wé fún wọn ló ti kọ́kọ́ kó wọn lálẹ́ ẹjọ́ yẹn tí ò fi fún wọn ní kì. jẹ́ ó kó máa kiri ẹ̀rọ àtàkùn mi ṣé Jésù ò ní fi àwọn ẹrú kútọ̀. ẹjọ́ sá ẹ má bínú mo ṣe wà pẹ̀lú yín bọ̀ mo fẹ́ bí ìsìn ìsìn ẹ kò fún mi ní bí 5 minutes mo máa wá dáhùn question yẹn jọ mo wà pẹ̀lú yín mi ò lọ mo wà ń bí. bàbá yìí eruku ṣe ti gbọ́ ẹ̀pẹ́ dáadáa kí n máa gbọ́ eruku ó yẹ pé. ìyá mi kọ́ tiẹ̀ tó dé 5 minutes lọ́ní àfáwọn gbogbo nǹkan tó yìí ń ka yìí kò tí ì sínú ọ̀rọ̀ rárá ó fi àwọn lọ́kàn balẹ̀ sọ́kàn tèmi ga níbi tèmi wà ní mò ń sọ̀rọ̀ báyìí. kò sọpọ lọ́nu gbogbo nǹkan tó ń sọ kò sọpọ lọ́nu tó ń sọ náà ẹni ẹ ó fi ní lálàáfíà ó ṣe sọ títù làwa ti ń sọ̀rọ̀ ni. sọ títù làwa tá à ń sọ̀rọ̀ wà ní ẹwà àwọn pẹ́sàn tó máa béèrè lọ́wọ́ ọmọ kékeré wípé àtúntò tó lọ o kí ló fi yàtọ̀ sí ẹni tí ò lọ sùn o tó dẹ̀ máa sọ ẹ̀dáǹpù gbà nǹkan báyìí ẹ̀wọ̀n táwọn sọ. kọ́kọ́ lọ́ wà ní nígbà tá a jọ lọ the same school tá a jọ study the same course tí mo tá a jọ ṣe tán school ṣé wá mí pé èyí ṣe religion mi ò ṣe religion níta nǹkan la jọ mú bọ́ ẹ ṣe ẹ expect kí ẹ tó ní religion kọ́ ẹ òdòrò sí lórí ó ń dókòwò gbogbo wa ń dókòwò òdòrò sí lórí òróró sí wa lórí òróró. exactly gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ lọ wọ sísẹ́mì ayé yìí gbọ́dọ̀ jù mú mọ́tò bẹ̀rù lọ. ẹ̀yẹ wọn náà lálàáfíà. ìyá náà ṣẹ̀ṣẹ̀ má bínú náà gbogbo ilé ọ̀rọ̀ Yorùbá tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan púpé púpọ̀ nù ara wa yìí tá fi ń ṣera wa ló pọ̀ jù jẹ́rí tọ́rọ̀ yẹn ti ń jẹyọ ńsìn nígbà tó máa wí tó ń sọ pé àwọn ń repo níye kan àwọn ń ṣe gbá kan àwọn ń ṣe àwo kan àwa tá a bá yín sí Jésù náà à ń repo a dẹ̀ ń dúpẹ́ tiwa àlù ebi ò pa wá ẹ̀yin tẹ́ wá ń ṣe pé kíni ẹ̀yin náà lè máa pariwo jáde lè máa ní pé ó kékeré ní Jésù yẹn wá ń ṣe fún yín báwa fi lè wò pé ó dàbí pé àwọn tó ń sin Jésù ló dàbí pé ó tètè kọ́lé o ó dàbí pé ó tètè ra mọ́tò o ó dàbí pé ó dàbí pé ẹlòmíì lọ o ó dàbí pé ọmọ òwe jẹ ẹlòmíì lọ o ó dàbí tó bá débì kan tó bá ń ta 1,500 ló máa ta fáwọn o ó dàbí pé tó bá ń wọ mọ́tò 1,000 bì kan 200 làwọn máa wọ o tá lè fi wo kò sí gbogbo iṣẹ́ yìí sọ yìí sì ọ̀rọ̀ àṣẹ ni tí ò mọ ọpọlọ wa ó fún yín lálàáfíà Jésù ni dókítà tẹ bá sì kìlẹ̀ nílé ni ẹ máa ra paracetamol ẹ máa ra oògùn ibà. Balógun kúrò lórí eruku bàbá a máa sọ̀rọ̀ níta Balógun. ẹ jẹ́ ká kúrò lórí eruku kéré ẹ jẹ́ ká wá sí Lebanon. àwọn ọmọ ló sọ̀rọ̀. wọ́n ti strip wọn off from their tradition. àwọn ni wọ́n jẹ́ full Christian they were 99% Christian. wọ́n lè ṣe dáadáa nínú ayé. wọ́n gbé Islam wọn ní Lebanon pé káwọn máa ṣe Christian gbé Islam àwọn òòjà oníkálukú máa ṣe tiẹ̀ ìdí wa lọ́wọ́. Lebanon ó kéde tí wọn kalẹ̀ mùsùlùmí wọn wò bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ àti Yusua wọ́n bẹ̀rẹ̀ sí ní increase wọ́n increase ẹ̀dọ̀mọ̀ tó bá fún increase wọ́n máa gbàjọba tó bá ṣe ń dàgbà sí abẹ́rẹ́ sí máa tẹ̀lé fún àwọn àwọn mùsùlùmí pa gbogbo Christian tó wà bẹ́ẹ̀ pátápátá wọ́n pa gbogbo Christian wọ́n dẹ̀ gbàjọba lọ́wọ́ wọn tí orí Jésù ọba burú àti bàbá ẹ̀ Yahweh tí ẹ mọ orí wọn ti burú o kọ́lọ́mọdé jáfò wá ṣe dànù tí ẹ mọ orí Yahweh ti burú àti Jesus kí ló ń wọ̀ fún ipa gbogbo. tó máa sọ̀rọ̀ ní láì tí wọ́n ṣe pẹ̀lú Yahweh ẹ̀jẹ̀ bọ́ọ̀lẹ̀ o. ẹ bọ́lẹ̀ tó bá lè bọ́lẹ̀ wọn fòkùn wọ́yàn wá síbí náà ẹ lè bọ́lẹ̀. Remit kí ló kọ́ ẹ bẹ́ẹ̀ kò tún tó kọ́ ẹ bẹ́ẹ̀ náà.
kò sí tó fún ẹ bẹ́ẹ̀ náà. ara tá a sọ nìyẹn o ara tá a máa ń sọ nìyẹn o ṣe tìrì wọ́n dé bí wọ́n ní ẹ yìí ṣe bá kan kíní kan ṣe bá kan ẹ nídìí àti complain ó yẹ kí Jésù yẹn kó dá yín yọ ìyàtọ̀ special. ẹ kúrò lọ mo kí gbogbo ilé o ó ti sá lọ káì. wọ́n wọlé Lebanon wọ́n gba ìjọba wọ́n pa gbogbo Christian tó wà bẹ́ẹ̀ wọ́n pa dànù wọ́n pa wọ́n dànù ní tó lè sá lọ wọ́n dẹ̀ gba ìjọba ìlú wọn ti today àwọn ló ń rù. kí ni ìwúlò Jésù àti bàbá ẹ̀sà kí ni ìwúlò wọn tí gbogbo wọn bá gba Christianity lẹ́nu náà báyìí ṣẹ́rí Christianity working dead ni wọ́n 70% dead ni wọ́n ti pawó 70% láti kúrò lókù tó ń ṣiṣẹ́ so wọ́n máa ń prepare ẹlẹ́ fún ikú pé tí kú bá dé wà lè jọ̀wọ́ ara ẹ̀ tó ti kú 70% ní bàbá mi 30% nínú lókù ẹ̀yin ọba mi bèrè lọ́wọ́ bàbá lẹ́yìn tí gbogbo wa bá gba Jésù Kristi lẹ́yìn kí ni èrè wa nínú ayé mi báyìí ṣé wọn bọ́ kọ́lá tó ń pawọ́ ìlú pawọ́ mọ́ mo fẹ́tọ̀ bèrè fẹ́tọ̀ lọ́wọ́ wọn pé bàbá wájú side pàfẹ́ gba Jésù kí gbogbo wa máa tẹ̀lé ṣé Jésù lè gbà wá nínú wàhálà tó wà níbà yìí àbá máa padà bá tí wá jẹ́ ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo wọn. ìyá mi ọ̀tẹ̀ ti bọ́lẹ̀ ìyẹn ní kọ́kọ́ wípé ṣé báyé rẹ̀ po ní 1.5 ní 1.2 àbélò láàrin àǹsìn pé ṣá máa rà ní 500 tàbá gba Jésù ṣé báyé ná bóyá 10,000 lánàá nílé lè dé ní kọ́bí sọ̀rọ̀ ní o ṣé tàbá gba Jésù ó máa dín sí 5,000 ìyẹn 2 ìkẹta ṣé tí because àwọn nǹkan tẹ̀tẹ̀ máa ń sọ máa ń fọ́ ni èèyàn bíi 8 àbí 18 máa jáde lọ́bì kan ẹjọ́ máa wọ mọ́tò pọ̀ èèyàn bíi 15 máa kú ẹ̀yin mẹ́ta ẹ wá lọ dúpẹ́ ń ṣọ́ọ̀ṣì pé ẹ lára àwọn mẹ́ta tó ṣẹ́kù ẹ̀dẹ̀ ní Jésù yín dà kò ní dà fún Jésù yẹn lẹ́ẹ̀kan ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ní Jésù yín dà èèyàn 15 ti kú nínú èèyàn 18 ó wá kú èèyàn 3 ìwọ wá jáde wá lóun ṣèdúpẹ́ pé wọ́n ló ṣẹ́kù ókè ní àwọn tó kù yẹn ò jẹ́ lójú ìwọ̀n orí ìwèrè táwọn kìíní máa ń múlẹ̀ abèrè lọ́wọ́ wọn sìn kí ni nǹkan tí ó ṣe fún yín tẹ̀bí ní ipò da ju àwa tá a ṣe nǹkan kan ẹni ó fún yín lálàáfíà ókè táwa tá a sọ̀rọ̀ ìsórí sí bẹ́ẹ̀ láwa ni ẹni ẹ ó tọ́ yín sọ́nà láti ilẹ̀ tó ti bí àwa a ṣe muslim a ṣe christian akọ̀mọ́ pé ìdílé mùsùlùmí wọn kọ́ wa ní bó ṣe ń wùwà ayé ni kó tó di pé ńgbà táwa dàgbà ara àwọn èèyàn tó ń kírun àná kí lè lè tọ́ ń ṣe ọ́ ní àwọn ọlọ́run náà lọ ń sìn gẹ́gẹ́ bọ́ yẹn sọ fún wa ń gbà yẹn káàmọ́ ń pa aláwọ̀ kì í sọ lọ́hùn àwa náà tẹ̀lé gbàtà tẹ̀lé a rí pé kò sí changes kò sí wúlò kankan bí ìgbàdẹ́ pọ́kọ̀ mú wa bí múgùn ni àpawó nínú òrùn nínú òjò pásítọ̀ kan tí ò ṣiṣẹ́ kankan à máa kówó lọ fún báyé ń sanwó ọ́fíì la máa sọ ìdá mẹ́wàá la máa sọ oríṣiríṣi nǹkan tó bá yá wọn á tún ní ẹ tó bá lè fún Ọlọ́run mi ìmọ̀ bí tọ́lọ́run wá ti di ẹgbẹ́ wọn tó wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn tó bá lè fún Ọlọ́run ní 50,000 kó jáde oníkálukú á máa jáde tó bá yá ọ máa ṣe tó máa lórí 500 naira ẹ tó bá lè fún ọ pásítọ̀ ò dẹ̀ ṣiṣẹ́ ìwọ́dẹ̀ ń ṣiṣẹ́ ò dẹ̀ ń pariwo. kí ni sítórì tẹ̀ ń sọ fún wa gbogbo alájọ́ ńlá bẹ́ẹ̀ Tinubu dá kò pọ́n ẹ̀mí àsìkò Tinubu ṣá èmi àmì ètò ẹ̀ máa wà òkè so gbogbo ìyẹn ò pọ́n ẹ̀mí Tinubu kan dá kò pọ́n mi bọ̀ kí ni afẹ́fẹ́ ayọ̀ tẹ̀yìn èèyàn fi ń ṣera yín gangan ni pé nínú 90% owó tẹ̀ ń rí nínú 100% owó tẹ̀ ń rí 90% 50% ọ̀dọ̀ pásítọ̀ ló ń lọ ayé yóò dẹ̀ ṣe jẹ́ ayé yóò nítumọ̀ wọ́n máa ní kẹ́ provoke Ọlọ́run tó yẹ kankan òbí sojú ọ̀rọ̀ olóògbé kò sọ́lọ́run ti wá di neighbor wa takọ̀ máa láǹṣe àjọ ń ṣe neighbor mi ra èsì lé ní mara tèmi lọ́la. ẹ wo àwọn tí ń kí wọn àwọn ọ̀rọ̀ olórí burúkú tó máa ń mú ẹ wo àwọn example wèrè tó ń mú wa example tẹ́ pé òun gbọ́dọ̀ pọmọ ọdún méjì kó sọ ó fáwọn lálàáfíà ó ti kíní kan. jẹ̀fẹ̀ béèrè jẹ́rí ọ ní yàwé wọn yẹn òun ló kúrò ètì ẹ̀ṣẹ̀ òun ló tún ní kọ́mọ ẹ̀ wá dáríjì òun ló tún ṣe gbogbo sítórì yẹn ó pọ̀ tiẹ̀ lọ́mọ́ra wọn ókè ẹni Ádámù àti Éfà orúkọ lóò ló ń jẹ́ Ádámù orúkọ lóò ló ń jẹ́ Éfà ìlú wo ló dá wọn sí ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni torí pé èèyàn kan jẹ èso lásánlásán ẹni ó jẹ èso o wà lè torí ẹ o ní pé ìwọ ẹ o ń fún yàn peace torí pé ẹni ọ̀gbẹ́ni Rẹ́mi tí ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé peace ẹ tó fún yàn peace ó wá nítorí pé àwọn èèyàn kan jẹ èso kò wá lè dáríjì wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o mo sọ fún pé kí ẹ má jẹ nǹkan ẹlẹ́jẹ̀
ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ kò dáríjì wọn ó dárun àkáàdì kan àti ó dánú náà ó dárun wá tutù rẹ̀ dáhùn ó wá ní pé obìnrin ó máa lébọ̀ kó tó bímọ ọkùnrin ó máa sọ́fà kó tó jẹun ẹjọ́ ṣé àwọn ẹranko náà ṣe Yahweh kó tó di pé àwọn yẹn náà wọ́n lébọ̀ hard kó tó di pé wọ́n bímọ torí kò yé mi bí àwọn ẹran tún Jésù ẹranko wo ni Yahweh kọ́kọ́ dá nínú ayé ẹranko wo ni Yahweh kọ́kọ́ dá òun náà ni òun rabbit ẹranko wo ni Yahweh kọ́kọ́ dá ibo ló dá sí ta ni ìyàwó ẹranko tó kọ́kọ́ dá tọkùnrin náà bóbìnrin torí gbogbo story yìí ó kàn cook up story fún wa ẹni ìgbà yẹn náà. tẹ́ bá ti béèrè question ẹ fún wa láyè láti dá yín lọ ẹ mọ̀ pé òun náà lè kì í pọ̀ kò kì í pẹ́ ìdáhùn náà kì í pẹ́ oye ọ̀fẹ́ tó tọ́lọ̀ fún èdè nìyẹn. ó yẹ ká wọlé tó bá wà nílé wọn. ẹni sùúrù kí ló tó fi dá nínú. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ṣe é ní máa ní sùúrù náà máa ní sùúrù hold on mo fẹ́ repeat question kí ló tó fi dá nínú torí pọ́n Jésù tó lè dárí jù wọ́n ẹlẹ́kejì ẹranko òní Yahweh kọ́kọ́ dá ó tọ́. kí ló sọ pé wọ́n ṣe gangan tó fi pa báyìí. ìsàtẹ̀ ẹ̀jẹ̀ mú láti ẹ bá pa fún ti kú ẹ bá pa. ẹ má bínú ẹjọ́ owó tí mo sọ ni pé àkáǹtì ìwé ta gbàgbọ́ nínú ẹ̀ ta nígbàgbọ́ nínú ẹ̀ gbogbo àkáǹtì wà fún wa làwa mọ̀ then if we do any other research then we can now add it nínú àkáǹtì tó fún wa bíbélì ò sọ ẹranko tó kọ́kọ́ dá kò dẹ̀ sọ bí ó ṣe níyàwó àbí ó ṣe kíní kan mi ò mọ̀ bí wọ́n ti dá question yẹn o ẹ̀mí ò tẹ̀ máa sọ ọ̀rọ̀ orí òrí mi ò ń ṣe mùsùlùmí tí wọ́n máa sọ tòwótòwó nǹkan tí wọ́n lè lọ́wọ́ àwọn tó dáhùn ọ̀tá. fẹsẹ̀ ọ̀hún wàrà ok so bíbélì ti wa ìwé ẹ má bínú ìwé tá a gbàgbọ́ nínú ẹ̀ kò fi àkáǹtì kò fún aláàkáǹtì ẹranko tí Ọlọ́run kọ́kọ́ dá àti ẹranko tí ó dá bẹ̀rẹ̀ àbí wọ́n ṣe níyàwó àbí wọ́n ṣe bímọ so kò fún mi láàkáǹtì rẹ̀ kí ni second question yín sà. ó ti dáríjì àwọn tó jẹ èso tó fi jẹ́ kó lọ dá inú náà lẹ̀ tó ní kọ́ máa tó bá ti ṣe ẹ máa kó wọn sínú náà ẹ máa ṣe báyìí ó yá. lórí ọ̀rọ̀ inú iná èmi sọ̀rọ̀ kan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ inú iná tó bá jẹ́ pé torí ìjọba Ọlọ́run nìkan ṣoṣo ni àfi ní Jésù ṣe àbí ẹlẹ́yìn tí pẹ́pọ̀ láti fún lè dé èmi ó ṣe é ṣe ní má ṣe kìrìsìtẹ́nì lẹ́nu are you getting me so torí pé kò sẹ́ni tó sì lọ sọ́run tó padà wá mi ò sọ pé kò sí náà o mi ò dẹ̀ sọ pé kò sí ìjọba Ọlọ́run mi kò sọ wípé bí òkò tó kọ́ wa tí àwọn àkọsílẹ̀ wọ̀nyí kọ́ wa ní bíbélì ó jẹ́ nínú ayé tí mo wà yìí ò tí mo sì wà nú ẹ̀ ká tó máa lépa lè ta lọ ó fún mi ní oore ọ̀fẹ́ láti bá àwọn èèyàn tó papọ̀ pẹ̀lú ìgbé ayé àlàáfíà tó ìpẹ́sì tí mo lè dáhùn nígbà tí mo lè dáhùn lórí àwọn Mr. Remy ẹ̀yin náà gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ jáde lẹ́nu ṣe é pé gbogbo nǹkan tẹ̀ kọ̀ sọ́ra sọ I will sound rude if I'm sorry I will sound rude kò sóri kò sóri kò because now number one ẹni pé ó fún yín lálàáfíà kan okay no mo kọ so ẹni ó fún yín lálàáfíà fún wa ní cogent answer now a ní pé kí ni tó fi dá inú náà torí pé wọ́n jẹ èso ẹni ìwé kan tẹ̀ka pípé kò fún yín ní àkáǹtì pé ó kọ́kọ́ dá ẹranko kan ó dá ẹranko kan now ìwé yẹn náà ló tún lè mọ̀ pé èèyàn kan náà tó yẹ pé kò dáríjì wọn ó fún wọn sínú náà ṣé ìwé yẹn make sense ṣé ìwé yẹn ó make sense ó dárí iná èèyàn kan ẹ wá ń ka ìwé yẹn now but nínú ìwé yẹn náà a gbọ́ pé ó kó oríṣiríṣi ẹran méjì nígbà tí Nóà kan ọkọ̀ ibo làwọn ẹran yẹn ti wá ṣe realize pé gbogbo ẹranko pátápátá kò sí lórílẹ̀-èdè kan nílẹ̀ Áfíríkà jùlọ láti ní lion tiger wọn ò sí ní Europe wọn ò sí láwọn ibìkan àwọn ẹran bẹ́ẹ̀ ní London kò séjò ṣe ti understand so àwọn ẹranko ìbọn ẹ̀jẹ̀ sọ pé Nóà gádà àwọn ẹran yìí ó gádà wọn sínú ọkọ̀ ẹjọ́ níbo láyé whale because that is the largest mammal in the ocean níbo ló kó wọn sí níbo ló kó ṣáàkì sí
wọ́n níbo ni location ṣípù yẹn ọkọ̀ yẹn níbo ni location yẹn ló ṣe wá. níbo ni location ẹ̀ níbo ló kó wọn sí omi wo ìtòbi tó apá tí kíní yẹn ló kó wọn sí nínú ṣípù yẹn bọ̀ ìwé yẹn tẹ́yìn ká yẹn òun ló dẹ̀ sọ gbogbo ẹ̀ pé ó gádà wọn ní méjì lion àti tiger àti gbogbo àwọn dẹ̀ wà papọ̀ àti àwọn àti àwọn bàbá mi ọmọ bàtà ẹ bá wọn fi kún níwèé tó lè sọ pé ìyáwó já ayé àtọ̀ ó yẹ kó lè sọ ẹranko tó kọ́kọ́ dá náà ìbò bàbá dànù tó kọ́kọ́ dá ó yẹ kó lè sọ pé ẹranko tó kọ́kọ́ dá ní àbí kíni. torí pé inspiration láti kọ̀wé yìí ó yẹ kí inspiration yẹn kó kún dẹ́ndẹ́m kí inspiration yẹn kó má tẹ̀sí ẹ̀rọ kankan níbẹ̀. kí ló tẹ̀ fún wọn láti rántí inspiration yẹn tó wá yẹn pé àtọ̀dọ̀ Yahweh ló ti wá tani Yahweh tún sọ fún pé yes èmi ni mo ṣẹ̀ ń jẹ èmi ni mo ìfàyẹ̀ mi. inspiration Muhammed àtọ̀dọ̀ aláàlọ́ ti wá ẹ gbọ́dọ̀ gbà. àbí so gbogbo nǹkan báyìí ẹ wá kọ́ ẹranko yẹn papọ̀. ok àwọn ẹranko yẹn olùtún bísí díẹ̀ fún àjọ mo máa dání lóhùn ibi tó pọlọ mi bá mọ ẹ ṣe. ẹbẹ ti dá wa lóhùn kẹ sí Yahweh ṣe ọpọlọ tí yín ẹbẹ fọpọlọ tí yín dá wa lóhùn kì í ṣe nǹkan tí Yahweh ṣe ń gangan. ọmọ tó sùn tí ìbá ṣe kọ́ ní Yahweh burú àti lábẹ́ kí n jọ́ọ̀bù máa jọ́ọ̀bù orí Yahweh yìí. Yahweh tó ti ya wèrè tipẹ́tipẹ́ iná Yahweh ó ti ya wèrè tipẹ́ náà ká ní Yahweh yẹn. so táwọn ará Israẹli ò bá wá bíbá yìí kan wá sọ fún wa pé Yahweh kan ló dá ní ẹ̀ẹ́nì mọ̀. Israẹli ṣe ẹ̀kọ́ ló wà Israẹli kan ló wà òyìnbó ló wà. ọmọ yín jókòó gan tí ó bá ṣe pé bóyá tó bá jẹ́ rúmù ìṣìn ní pé ẹlòmíì ti mú Colorado yìí irú àwọn ọmọ yín àwọn akọ́dà gbogbo yín lórí pé àdáàdì sórí yìí ní sọ̀rọ̀ lẹ́rẹ́ àbèrè ẹ̀wò kan tẹ̀ ń sọ fún wa bíkọ́ ẹ wọ̀rọ̀ tẹ̀ ń sọ àní ok tẹ bá sì kì í ṣe ẹ̀ ń lọ sí hospital ẹ kàn máa ń lọ ka sáàmù kan bíkọ́ àwọn kókó tó bá máa sọ ẹgbọ́n náà òrùkẹ́ tó sọ jáde kí ni benefit tẹ̀ ń jẹ nínú ẹ̀yin tẹ mọ Jésù tí ẹlòmíì tí ò mọ Jésù tí ò jẹ ẹ̀ rí àṣà yẹn fún wa. kẹ́yìn débẹ̀ kọ́ gbà Jésù ara Jésù lẹ́nu tẹ́lẹ̀ 800 lẹ́yìn lámàtà fẹ́yìn kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn sọ pé sẹ́rí ẹ̀kọ́ tí ẹ̀ tí bìlíìfù ní ayé yìí pé sẹ́rí tó bá ń sọ fún yín bìkọ́ nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni ó sọ pé à ń rorí eku à ń rorí ẹja à ń ṣe pé kinní kan ẹ̀ máa gbò ẹ̀ ń rorí eku ẹ̀ ń ṣe pé kinní ẹ̀ ń lóògùn kò ń ṣe pé bóyá ẹ ń sanwó lé o kò ń ṣe pé bóyá tẹ bá fẹ́ sanwó lé ẹ kàn máa gbọ́ tí láńlọ́ọ̀dù yìí máa sọ pé akọ̀rí àláàtì kan ni àmì tó san bọ̀ ọ́ sọ pé orúkọ yín lọ́ fi san kò ń ṣe yẹn àwọn kókó wà dé pé kò máa ń wọ ẹyin pípọ̀ ìjẹ máa ń sọ̀rọ̀ pé kí lè fẹ́ fi proof fún wa pé kìíní ìlú ó dáa tí kò bá ṣe pé kárí mi because mo sọ fún yín mo sọ lẹ́ẹ̀kan mo lẹ́nu náà ti lọ ṣọ́ọ̀ṣì rí aṣọ tí mo wọ̀ last week màmá gbà mí ìfẹ́ wọ̀ lọ wíìkì pé fẹ́ẹ́ kọ́ tú ara ọ̀tọ̀ nǹkan tó ń ṣe púpọ̀ nù yín ni pé kárí mi nǹkan tẹ́lẹ̀ òní òtò tó bá di Monday ẹ máa ṣépè fún Tinubu ẹ máa bú kìíní ẹ mọ̀ pé kìíní agbára yóò gbé ẹ mọ̀ pé ẹ̀ ọ́ fi kẹ́tọ́ rówó ni ẹ mọ̀ pé ẹ máa tọ́jú ẹ̀ látàárọ̀ dálẹ́ kó tó di kówó wọlé ni ẹ wá mú ẹ wá dáńsọ bẹ́ẹ̀ sọ ọ́fìn lẹ́ máa sọ̀dá mẹ́wàá lẹ́ máa sọ gbogbo ẹ̀ tó bá di Monday ẹ máa ṣépè fún Tinubu báwo lè kàn Tinubu ìtẹ́ ìgbógbó fi ń ṣe ra yín pọ̀ ju ìtẹ́ fi ń ṣe èèyàn lọ gọ́ọ̀mẹ̀ntì lè ní tiwọn o èmi ò tó sí tó kàn mí pẹ̀lú yẹn o bó ìtẹ́ ìyẹn fi ń ṣe ra yín gbogbo ló pọ̀ ju ìtẹ́ òrètẹ́rù kan fi ń ṣe yín lọ ẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ bá tán jẹ́ kìnnìkan àwọn sórí tí ò bọ́ pọlọ mu ṣé mo gbé ìhòòhò ṣe kò jẹ́ ni
òkè láti ìgbà tó ti bí àwa àkókò tó bá tiẹ̀ mọ̀ kankan tó ń jẹ́ sìn àwọn bàbá ti kọ́ wa ń pé tó bá ṣiṣẹ́ ló máa jẹ wọ́n dẹ̀ fi iṣẹ́ kọ́ wa wọ́n fi ìwà ìrẹ̀lẹ̀ kí wọ́n respect àgbàlagbà ṣẹ́fẹ́ sọ fún mi pé ìwé ló sọ fún wa ni kọ́ tó gbé ìwé dé sa máa ń para wa ni kọ́ tó gbé ìwé dé sa máa ń bára wa jà ni kọ́ tó gbé ìwé dé sí lálàáfíà ni ìgbà tí ìwé yín dé náà ló sọ pé tí wọ́n bá ṣe burúkú tó bá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Yahweh àdáríjì àlá àdáríjì ó wá mẹ́rìnbọ̀dì máa ṣe nǹkan tí ò da ẹ wá ń bí mi pé ẹ mọ̀ pé láyé lẹ̀sán wà ẹ̀yin ẹ̀ pààyàn tó bá ní pààyàn kẹ́ máa ní Yahweh sọ pé tẹ́ bá ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ àfi téèyàn bá rí nìkan lẹ́lẹ̀ jẹ́ lọ́ńtà nìyẹn ẹ̀sán dẹ̀ tún ìmọ̀ àpé so ẹ má jẹ́ kéèyàn kó máa tàn yín ó jẹ́ ká mọ kinní kan ó jẹ́ ká mọ núrò àwọn ọ̀rọ̀ wèrè ni èmi máa ń kà sí ó jẹ́ ká mọ núrò ẹ̀yin ò mọ núrò báyìí ẹ̀ ṣe lọ dínà mú ẹ̀ ṣe lọ sí transformer kẹlọ ọ̀jẹ̀ àbí kẹlọ kó sómi ọ̀sà lẹ́kọ̀ọ́ kẹ́ni torí pé kìnìún àwọn kókó wà bẹ́ẹ̀ pé I don't know ṣé ìyẹn máa ń ronú sá ó ga o a ní pé kí àwọn aláàánú àgbẹ̀ tí wọ́n dé wọ́n nínú àwẹ̀ yìí àlà ti ṣàìtàn mọ́bì kan wọ́n dẹ̀ ń jà ní àná ọ̀rùn yìí wọ́n sì ní nígbà sí Saudi níjọ́ o ẹ̀dẹ̀ ní òkè ká ló wá ń kó sáwọn èèyàn ní tó fi ń hùwà burúkú yẹn ẹ̀dẹ̀ ń sọ pé tó bá tún kúnú àwẹ̀ yìí náà ń pé ọ̀run ló ń lọ kí ló dé tẹ̀ mú snapper kẹ kú kẹ máa nìṣó kẹ lọ bá a tẹ́lẹ̀ rẹ̀ ṣe bẹ́ẹ̀ ilé wọ̀ ọ̀run rere à ń sọ fún yín pé àti àlùjọ náà àti ẹ̀ ilé ayé ló wà ẹ máa jù pé kò rí bẹ́ẹ̀ ẹ kú pẹ̀lú àwọn fúlàní ti wá ọkọ̀ ìbàdàn lórí báyìí nísìnyí mi ì mọ̀ bóyá bá ibi ṣàìsàn mọ́lẹ́kọ̀ọ́ bóyá tó ti já téèní ọlọ́run ní àti kí lọ pé téèní àlà. kí là ń sọ fún wa tá à ń tọrọ wa tá à ń ṣe pé kíní ní tó fi mú yín pé tẹ́yìn bá rí koní 1-2 lèmi kí ni ìbílíf lórí Jésù àbí àlá iye yẹn máa rà so kò sí kan tẹ́fẹ́ púùfù fún mi tẹ́fẹ́ sọ pé ẹ gbádùn jù lọ ẹ bímọ mo bímọ ẹni ẹ lè lówó jù mí lọ tẹ́ bá lówó jù mí lọ mẹtálítì ni wẹ́dà iṣẹ́ tẹ̀ ń ṣe mí sọ pé mo lówó bọ̀ mí ní ebi ò pa mí so nǹkan tí yín tó abẹ́ kẹ́ máa mọ̀ nìyẹn ṣùgbọ́n yín kújẹ máa gbé pátá àwọn àgbẹ̀ máa fún aláwọ̀ excuse tí ò ṣe gbọ́ sétí torí mo mọ Yahweh ló jẹ́ kọ́ mọ́ mi pupa ọ̀rọ̀ wèrè ni ṣé Yahweh fún karo white ni torí mo mọ Yahweh ló jẹ́ kọ́ mọ́ mi máa fẹsẹ̀ rìn ẹ wà àwọn ọ̀rọ̀ yẹn báàsì wo la lè kà tọ́mọ ò bá tètè rìn nílẹ̀ Yorùbá ó láwọn àgbo kan ó láwọn kankan tó máa ń ṣe tọ́mọ máa tètè rìn tó bá ní ọ̀kà ó láwọn àgbo kan ó láwọn kankan tó máa ń ṣe fọ́mọ ẹ sọ proof ẹ sọ ẹ fi ọyẹ bìlíìfù lẹ̀ ẹ sọ yìí tá máa kà nínú Bible yìí tẹ́pẹ́ tọ́mọ ò bá tètè rìn tó lè téèyàn lè kà tó lè jẹ́ kọ́ mọ́ yìí tètè rìn ẹzọ vaasi tó yẹ pé tẹjọ bá ṣọyàn bá kékeré ṣe gbógbé yẹn jẹ vaasi téèyàn lè kà nínú Bible yẹn tí ewúro àkékeré yẹn máa jáde àbúrò èdè yẹn máa jáde gbogbo ilẹ̀ ńlẹ̀ lẹ́ ń lo nǹkan bí ilẹ̀ lẹ́ ń ṣe pé ẹ wá jáde ẹ ní Yahweh ẹ ó fún yín ní kinní kan ó fún yín ní kinní kan kò make sense náà mo sọ sílẹ̀ kan tá a bí ìṣera wa ló pọ̀ jù ẹ máa bú Tinubu ẹni Tinubu ò dáa kinní kan ẹlòmíì ti kọjá ayé ẹ nínú 100% owó tó ń rí ṣọ́ọ̀ṣì ló ń gba 50% ẹ máa sunkún bọ́tà ẹ máa ní kọ́ fún yín lówó kọ́ ṣe kinní kan fún yín kí ló yẹ tẹ̀ sunkún lọ bá Yahweh ṣe bóun lè máa fún lówó mi ì mọ bí irú brain wèé tó wà lórí ẹlòmíì ẹ lọ ṣọ́ọ̀ṣì wọn ni kẹ́ provoke Yahweh pé kẹ́ fún Ọlọ́run lówó ẹ wá fún ẹ tún délé ẹ máa fi sunkún ẹ̀ ń wo ẹ tún máa béèrè lọ́wọ́ ṣé ta ló gbọ́ ọ̀nà ẹ̀yìn àti pásítọ̀ ta ló gbọ́n ẹ tún wá délé ẹ máa sunkún pẹ̀ fẹ́ owó ẹ jẹ́ ká ronú sáwọn kìíní ni. bá fẹ́ owó á kọjú sí congregation tó ní ìdòwó tí congregation bá ní ìdòwó wá ní kó kọjú sí Yahweh tí pásítọ̀ bá ní ìdòwó ọmọ ọ̀dọ́ ló máa dá owó ọmọ ọ̀dọ́ bá ní ìdòwó á ní kó kọjú sọ́lọ́run kí ló dé tí pásítọ̀ ò kọjú sí Yahweh nígbà tó ní ìdòwó tó fi kọjú sáwọn ìdòwó. bẹ́ẹ̀ni báyìí máa ń ṣe nìyẹn Ọlọ́run nígbà tèmi náà lọ ṣọ́ọ̀ṣì nígbà wọn ṣerú ẹ̀ fún mi ìgbà yẹn ojú pọ́n mi gan ojú pọ́n mi jẹ́ pé àtijọ́ àti mo rí bákan pásítọ̀ mi mo ti ń sọ fún pé mi ní kọ́ fún mi lówó mo ò ní pé kí ẹ̀kọ́ nítorí ìdí mi sínú àwọn ọ̀tẹ̀ mọ̀ kọ́tì ẹ̀yà mi lówó kì í fi ṣe bísínẹ́sì máa dá padà àfi tọ́ bá máa ṣe lè nìyẹn wọn máa ní àlè kí lọ gbàdúrà kí lọ ṣe pé kíní kan ṣọ́ọ̀ṣì tí mò ń sọ mo ti mú 50,000 lẹ́ẹ̀rí o àìmọye owó tí mo ti múlẹ̀ ẹ pé kò ṣeé kà tí mo bìlí gbèbí ṣe mú 50,000 rí rẹ̀ ó yẹ kí n rí 500,000 ní táìmù yẹn àbí kí n rí 50 million àbí tí bá máa rí lẹ́nu o tẹ pé kíní. so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn pásítọ̀ máa nídìí owó máa kọnu sọmọ ọjọ́ bọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọmọ ọjọ́ ló máa ṣe pásítọ̀ òṣìṣẹ́ kankan o òun àti ìyàwó ẹ̀ ń sùn lé ọ́n jí ni o wọ́n á ní kẹ́ mú ṣu wá wọ́n á ní kẹ́ mú owó wá wọ́n á ní kẹ́ mú gbá wá èyí dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ń ṣe pé kíní ilé tẹ́lómi ń gbé ìdun tó wà ń bẹ̀ á tó 10 trailer ìdun tó wà ní ilé ẹlòmíì pásítọ̀ dẹ̀ ń gbélé tọ́ street tó yẹ pé sìnkè tán tọ́dọ́ bá múná lọ wọ́n á fi tan jẹ́n ẹ̀yin dẹ̀ mú ẹ̀dẹ̀ ń kó lọ fún ẹ̀yin dẹ̀ ń gbàdúrà pé kíní kan wọ́n á fún yín títà wọ́n á fún yín gbogbo ẹ̀ pásítọ̀ máa fẹ́ kọjá máa kọ́ mọ̀pọ̀ pẹ̀lú bọ̀ sẹ́yìn irú òṣìwò lẹ́ ń sọ fún wa yẹn ṣé pásítọ̀ yóò bìlífù lórí Yahweh ẹ̀mọ́ ni tó fi kó mọ̀pọ̀ àgbẹ̀ tó níbọn lọ́wọ́ sẹ́yìn tó dẹ̀ máa ta síkà sẹ́yìn kẹ́yìn lẹ̀ mọ́ ní kẹ́lẹ̀ mọ́ mi. ẹ wo tíntì náà àwọn èèyàn máa. kí ló fi àfẹ́ tì yín sí
ṣé àwọn tó ń lọ church yẹn tó ń kówó fún pásítọ̀ yẹn kí ló fi affect yín sà. ó affect wa torí gbà tẹ̀lé bí lẹ́ẹ̀kan ẹ sọ pé ẹ̀ ń repo kìíní kan ẹ nídìí àti sọ torí problem tọ̀dọ̀ yín nìyẹn ẹ bá ara epo ní 100 million kò kan àwa so ẹ nídìí àti sọ kẹ máa dé kíkà ní ẹ Tinubu kan dá àbí Nàìjíríà kan dá ẹ máa sọ sórí yẹn létí wa tó bá wù ìkéde ìgbà tí mo dé mo ní economic ìgbà tí mo dé mo ní economic Nàìjíríà mo ló bá. ẹ gbàgbé economy ó yẹ kí lẹ́yìn ilé bá ń ṣèǹjẹ economy ti sáyé ìyá ọmọ sọ pé wọ́n ti kọ àwọn kan mẹ́kì ẹ̀ mo láwọn tó bá mẹ́kì ẹ̀ yìí sí tó yẹ pé wọ́n mẹ́kì ẹ̀ ìdá kọ́ ẹ pé wọ́n mú fọ́ọ̀dì mọ́ bọ̀ tó bá yẹ pé ẹ̀lú. economy lẹ ẹ fi economy náà ẹ̀yin náà lẹ bàjẹ́ ẹ̀yin ẹ̀sìn lẹ bàjẹ́ ìtẹ kí factory ti pọ̀ ní Nàìjíríà kí factory ti pọ̀ ní Nàìjíríà òdìdí ṣọ́ọ̀ṣì lẹ́ńkọ́ mọ́ọ̀sì lẹ́ńkọ́ for nothing gbogbo ẹsẹ kọtọ ń create fún government ẹsẹ kọtọ ń generate. ṣé lọ́rọ̀ kan báyìí sá gbogbo kọtọ ẹ̀ sẹ́yìn sí lọ́rọ̀ kan báyìí Jésù ló fà á church tá ń lọ yìí ló fà á tí epo fi wọ́n àbí sá lọ́rọ̀ kan bá parí ẹ̀. bẹ́ẹ̀ni fẹlá ní two Jesus. mo ní lọ́rọ̀ kan sí Jésù ló kọ́ sí ẹ̀yìn sí sá. Jésù church tá ń lọ yìí ló fà á. ẹ lọ convert church sí ilé iṣẹ́. ẹ tó bá ti ní ká fílẹ̀ mo ti fílẹ̀ nìyẹn bọ̀ bí mo ṣe sọ́sọ́ wípé Jésù ló kọ̀ sí ẹ̀ mo ti fílẹ̀. kò káwa ó bá wù yẹn fílẹ̀ tó bá wù yẹn máa fílẹ̀ kò káwa ò gbọ́ ẹ lọ convert àwọn church sí ilé iṣẹ́. olè tó jà òun náà ló ń pẹ́ yín olè tó jà láti kọ́ mọ́gi torí ibi tó fi ń pa àwọn èèyàn tó jalè òun náà ló kọ́ mọ́gi now ẹ wò gbàtí fẹ́ láti kọrin torí through Jesus Christ our Lord amen and all the pastors they dey do bad things without covering pastor's name. àwọn àfa àwọn yẹn náà ń sori burúkú wọn kéwù tọrọ jẹ káàkiri. hold on ẹ ti níta gbogbo ilẹ̀ wa pátápátá pẹ̀lẹ́ sí òsì yìí Saudi Arabia kò sáfà kò sí pé ọ ń ṣèkó mọ́ ọ ń lọ kéwù tọrọ jẹ bẹ́ẹ̀ ní kò sí pé pásítọ̀ lọ sọ ọmọ lórúkọ gbogbo àṣàwọn náà ni gbogbo pásítọ̀ everybody gbogbo àṣàwọn náà ló ń lò ẹ lè gbé Jerusalem kẹlẹ́ ọ̀sán ọmọ lórúkọ lọ́jọ́ mẹ́jọ àṣàwọn náà ló ń lò ẹ̀yin àṣàyìn náà lè tún máa condemn wípé kò dáa ṣùgbọ́n àṣàyìn náà lè ń lò gbogbo nǹkan wọn náà lè ń lò now gbogbo ilé iṣẹ́ tó yẹ kó pọ̀ aṣọ òkú táwọn babaláwa ti ń ọkọ̀ àdàbọ̀ ti rọ ẹ̀tù ìbọn gbogbo ẹ̀ tó yẹ ká develop ṣọ́ọ̀ṣì rẹ̀ kójọ mọ́ọ̀sì rẹ̀ kójọ 2,000 people ṣọ́ọ̀ṣì kan 2,000 people tó bá wọlé iṣẹ́ lórí bẹ́ẹ̀ tó ń san táàsì fún ọmọ ìlú yẹn pàmò nínú street ṣé bí yàwó ṣe ń pè yín yẹn orí yàwó yẹn ò pè rárá nínú street kan ẹ máa ń ṣọ́ọ̀ṣì tó mẹ́wàá wọn ò dẹ̀ bára wọn ṣe ṣé ẹ ti mọ̀ pé owó lẹ́ ṣe business ní gbogbo ní kejì. bàbá mi ọ̀ ń jẹ́ kéèyàn sùn tó bá di ti kíní àwọn aláwọ̀ akíbá wọn á pariwo tiwọn ṣọ́ọ̀ṣì á pariwo tiwọn á gbà Jésù sáyé ẹ̀ ẹ̀ fi ilẹ̀ gbogbo kí ló dé ó ti pọ̀ jù ṣọ́ọ̀ṣì yẹra ń bẹ̀ nínú street kan street méjì ẹ̀rí ṣọ́ọ̀ṣì di bí balógun mọ́ọ̀dù ní padà. báwo ni irú bẹ́ẹ̀ ti fẹ́ ló fẹ́ lọ síwájú àwọn àṣàjọ wà nígbà kan ṣe Jésù ní mọ́ọ̀dù yàgò ní kí n bá tèmi mọ́ọ̀dù sí lórí rẹ̀. contribute sí economy ẹ̀kọ́ tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ni àwọn ẹlòmíín wà náà ní sí tọ́tọ́ pé Tinubu ò ní kí kò dá tó bá tún délé ọtún lọ́dọ̀ ṣọ́ọ̀ṣì èní tọ́sídẹ̀ẹ́ sí tó bá tún di ọ̀tún làdújọ́ mélòó ẹjọ́ Sunday sí káṣà àwọn pásítọ̀ ní láì ṣiṣẹ́ kankan ayé yóò dẹ̀ change. náà complain náà ló complain ẹ̀ mọ brother mi ẹlòmíì kan máa ń bí ní torí ìbàdàn bá mú 50,000 lẹ kóhun tó wò gbẹ ọgbà bá lòun dá 200 naira yẹn tó bá lọ bí 100 tó lọ bí 200 ẹ mọ iye tó jẹ ni. wọ́n gbà lẹ́ẹ̀kan nǹkan tí mo witness mo lọ rí ní ìjẹ́ fi bẹ́ẹ̀ tí mo láì jẹ́ àkópọ̀ mbẹ́ bọ́ mo láì jẹ́ ẹ̀ bóyá mo láì jẹ́ àkópọ̀ mo lè má mọ̀ tán. àìmọye owó téèyàn máa ń dá 100 naira 200 nǹkan kan ni èlò làwọn tó ń ta ara recharge card tó ń ta recharge card èlò ló wà lórí èlò lè wọn ilé epo gan èlò lè epo ṣebí torí tó bá wọ 1,000 60,000 litre 60,000 kìíní kan lórí kó máa ń dowó ńlá so kó jẹ́ 1 naira lè wọ́n rí lórí bísínẹ́sì kan tó bá ń ṣe tí èèyàn bí 60,000 àbí 1 million people bá rà ó níye tó máa jẹ́ náà so
so kí ló dé táwọn ò kí ronú pé bí àdúnnà bí ẹlòmíì ìwé tó kà gan ó kọ̀ lọ bí pé lọ wòran bí kéèyàn lọ sí Amẹ́ríkà kó ya fọ́tò kò sí làkàyè kò sí làkàyè kankan. àwọn professor náà wà ń bẹ̀ náà wọn ò ní làkàyè náà ọ̀tọ̀ ní kí wọ́n kàwé ọ̀tọ̀ ní kí wọ́n ní làkàyè. ẹ̀rí nǹkan tọmọ fẹ́ lásán sìn mo dẹ̀ tẹ̀ láì dí àyẹn. nísìnyí báyìí a fẹ́ fọwọ́ sí ti nìyẹn tá a fẹ́ fọwọ́ sí tí gọ́ọ̀mẹ̀ntì lè bá a fọwọ́ sí any church tó bá ti ní kó n ṣe ní àwọn ojókòó dìde kọ́ mú ọ lọ sí hospital kọ́ practicalize tó bá ti lè jí ẹni tí ẹ owó sàn àdókù kan dìde kò sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì yẹn irú ṣọ́ọ̀ṣì yẹn ti pa ni ẹja ajá ní òbínẹ́sì Nàìjíríà. lóòótọ́ wà níbi nínú yẹn náà lóòótọ́ wà níbi nínú inú ìsìnkú kò sí pásítọ̀ kankan tó lè sẹ́kọ̀ọ́ bàbá gbogbo àwọn ọkọ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí wọ́n sọ pé kéèyàn máa ṣiṣẹ́ wọn sọ pé wàá ṣẹ́ fàdí kankan wọn sọ pé kinní kan ló dáa jù ọkọ nǹkan fún ẹgbẹ́jà padà sílé ká ṣiṣẹ́ tàbá ń ṣiṣẹ́ ẹlòmíì wà gosmith ní bàbá ẹ̀ irú dáàdì tèmi ní fi gosmith ní wọn kó tó di kọ́ kú tó bá jẹ́ pé bóyá èmi ò yá díje ní àbí kan ó lè jẹ́ gosmith yẹn lèmi náà máa yà nírú ìsìn tó tún là sí màá tún ti gbé gbẹ náà bomi. DJ Kaz ẹ má máa fẹ́nu kùkù wọn ẹ máa gbé wọn dédé ẹ máa fún wọn lépè yẹn completely èmi ò lákòókò ìwé tẹ́sí yan ẹ ṣẹ́nu kù nìyẹn náà ok kí n fún yín example kan ṣe bí wípé èmi gan ok pé mo ṣẹ̀ṣẹ̀ rí marry again I was supposed to marry a lady last year tó kóbìnrin fine lady o 27 years of age she was still a virgin when I met her ẹ bí wípé tó yẹ religion yẹn náà ni kókò lọ lé kó lọ sọ fún àwọn parents ẹ̀ ká dẹ̀ mọ́ bá fi máa mú bọ̀ wọ́n dẹ̀ ní mi ò lè fẹ́ ẹjọ sọ ọba yìí jẹ ẹyẹ dé báyìí ìrọmọ yàrá di kìíní sí 60 báyìí. ń pé nígbà yẹn àwọn dájà àwọn àti mọ́mí òun pé àwọn dẹ̀ gbẹ́sìn yẹn lórí gan n kò máa ń play ball òun dẹ̀ mọ ball play pé bàbá máa ń máa ní ẹ kó máa lọ play ball o kóun lọ ilé kéwò ilé kéwò ni kóun lọ o ó ní débi pé ó ná ọ̀rẹ́ rẹ̀ kan táwọn jọ máa ń play ball ó lóun tún mọ̀ play jọ̀rẹ́ òun lọ ó ní jọ́kọ̀ bàbá ẹ̀ mú ọ̀rẹ́ rẹ̀ yẹn wá bá mọ́mí òun gbà ẹ jẹ́ kó ọmọ yín play ball ọmọ yín mọ bọ́ọ̀ bá jọ ọmọ nìgan lọ ẹ jẹ́ kó play ball ó lè jẹ́ kó tó máa jẹun lọ́la ní ó ní màmá mi rọ ilé kéwò ni o kíní kan kìnìkan ó nígbà tó yá ojú bí ọdún mélòó kan lọ lójú pọ́ ọmọ yẹn ó lọ jámì ó lóun ò rí jámì lọ ó nígbà tí ìyá wa ń sọ̀rọ̀ wọn sọ pé ṣọ́yọ́ ọdún pé kíní kan sílẹ̀ tí wọn náà sì lè play ball ó lè wá sọ pé lọ́dún òsọdún o nígbà tó ń fi religion lẹ̀ tó di pé òun ṣiṣẹ́ ó ní iye tó iṣẹ́ tó ń gbà lẹ́nu tí òun dẹ̀ ń fi tóun dúpẹ́ tóun kí ni ewu àwọn nǹkan yẹn gbogbo ìbáyé ọmọ jẹ́ wàá ṣe tán nínú kí ló fẹ́ fi ṣe wọn náà máa bí tọ́jú ń sọmọ lórúkọ àbí tó kù ti kú ṣẹ́ni tó ń sọ ṣé iṣẹ́ ìyẹn ló máa ṣe máa sọ sí $1.5 million mo rò bẹ́ẹ̀ ló mọ̀ ẹ́ sanwó nílé owó èkó nílé èkó ń sin rúmà pálọ̀ sẹ̀ $1.5 million $1.62 million ṣé iṣẹ́ pàyẹ àfáàní ló máa ṣe wàá máa tó kù ti kú àbẹ́fẹ́ sọmọ lórúkọ yẹn ló máa fi sanwó nílé máa fi bọ́mọ àtìyàwó ẹ jẹ́ ká rí zina báwo ni ìlú bẹ́ẹ̀ fẹ́ dáa ó ní ìfẹ́ ẹ̀rọ kan bá yín jà fún àǹfààní ara yín ni ṣé mo fọ́rọ̀ Yorùbá lówó rí ni ṣé mi àti wọn ríra fojú rí ni bàbá lówó tí mo pa àwọn ọmọ nǹkó fún gbọ̀ngàn tó ń sọ ọdún bẹ́nẹ́fìtì gbogbo wa là ń gbé ní ìjẹ́ kó ṣe pé lè tó bá pa owó ẹ̀ ni tó bá ń sọ fún pé kìíní kan wá ló mọ bóun ẹ̀kọ́ rówó ẹ̀kọ́ pa kókó lọ sínú òkun kí n tèmi ṣèbó owó ẹ̀ ní bóun ẹ̀kọ́ fowó ẹ̀ra ju àgbà kó dáná fún kí n tèmi gbogbo kiri tó ń sọ pé ta ronú sí i sọ̀rọ̀ Yorùbá ní kókó wá fún ìrànwọ́ bàtà nọ́mbà tó ju screen pé ẹ fún mi lówó ebi pa mí ni ó ń sọ fún àǹfààní ara wa ní ṣẹ́jẹ́ ms bàbá kò sí àká nọ́mbà ni torí ara wa torí àwọn ọmọ wa ní àbí mi mọ báyìí ṣe máa ń ronú bí olórí burúkú bẹ́ẹ̀ yẹn tó bá da fún ẹgbẹ́ ní wa táwọn ìpínlẹ̀ ẹlẹ́jọ́ máa jẹ́ èyí tó bá tẹ̀ máa fara ta díẹ̀ ní bóyá 100% bóyá 2% àfọ 5% ní ìtò bá lè ṣe ni ó lè ní gbọ́ngàn má ti ṣe ọ̀hún múyàn sí kí la wá ń sọ iṣẹ́ bí wọ́n pè é kẹ́ lọ́mọ báyọ̀ jà ní ètí rò pé nínú movement yìí bóyá èèyàn kọ́ gbègbè tẹ́ bá ti rí wọn báwọn jà ẹ̀yà àṣẹmọ́ ọlọ́run nobody tó sọ ọ̀rọ̀ yẹn tẹ́ bá rí wọn báwọn jà ní kọ̀ọ̀kan nǹkan náà ní wá ọmọ Yorùbá kan náà ní wá kákọ̀ fọ́pọ́lọ́ sí nǹkan tá à ń ṣe ni torí ọjọ́ iwájú orí bẹ́ẹ̀ ó ń ṣe rere ó ń tọ́jú àwọn èèyàn. bẹ́ẹ̀ ni sẹ́ni sọ. ẹ tí nǹkan tẹ̀ sọ yẹn gbé sórí kẹ́ tó tún sọ jáde yìí. ẹ fún wa lẹ́rìí tẹ̀sán nínú báyìí. Mr. Ìdùnnú mo lè fún yín ẹ̀yin ẹ má rẹ̀ rẹ̀ àjọ wà bí. nínú báyìí yóò láìpẹ́ gbẹ́gbẹ́. àwọn èèyàn yín náà lọ sí ń sọ̀rọ̀. ẹ̀yà ẹni sùn wọ́n gbé Jésù lọ sọ́dọ̀ Pílátù
Àfẹnú sọ fún mi ọkọ̀ bá ti ta máa ti kà ẹ gbàgbé ọ̀rọ̀ tó bá bùbá tá a ti máa kà á. òkè tó bá wá rí bẹ́ẹ̀ ẹ má wọ orí kì í ṣe ìjà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ fún mi ní 1 minute kò ní ju 1 minute lọ mo máa open camera ṣe. àbá ń jà lè ronú pé kẹ kú èèyàn ní àdẹ lè ronú pé kí nǹkan tí ò dá ṣe yín bákan sọ fún yín pé kọ̀tẹ́ gbé dání tẹ̀ ń ṣe kò sọ̀rọ̀ ń bẹ̀ so brainwashing kò yípa ní kẹ kú àbáǹbá ń jà àrùn bí sí yín o àwọn ọmọ Yorùbá ni wá. ṣe mọ̀ kan ebi professor bible lèmi bẹ́ẹ̀ mi dẹ́rẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ ẹ kò yé yín gẹ́gẹ́ bí wọ́n ṣe ní Yahweh ló fọmọ ẹ̀rú bọ̀ that means kọ́ tó kan Jésù má gbélé gbé Yahweh ti jẹ́ ó kàn fi bọ́dì yìí síbẹ̀ pé yà ẹ̀ lọ pa bọ́dì so Yahweh ò ní túmọ̀ ìrìn dẹ́ẹ̀tì rárá gbogbo ètò máa yí ibo náà níbẹ̀ lọ́wọ́ ajá yìí ṣé iwájú wọn ní Jésù àbíkú lórúkọ ẹ̀ tó sọ pé Jésù ṣẹ̀ all these things wọ́n kàn wá àtàmọ́ no be anything Yahweh ló pa Jésù jẹ gbogbo pọ́n ọmọ ìyẹn movie script ni. ṣé network mi ò dá nínú ìmọ̀ bí anybody gbọ́ mi àtọ̀. ok ìgbà tí everybody move lọ ni I thought I was talking to myself. àdúdè Brian ẹlẹ́rìí ni àdúdè rẹ̀. ẹ wo ẹ̀gbọ́n yẹn ti sá lọ jọ wọn kàn gbọ́ kọta. àwọn àtúrò wọn gbọ́dọ̀ disappoint wa wọn gbọ́dọ̀ disappoint Jésù. wọ́n gbọ́dọ̀ mú apásẹ́tọ̀ kò sí sórí. àwọn tó dájọ́ Jésù ni wọ́n sọ fún pé àwa pọ̀ wá kàn má gbélé gbò torí ẹ̀ṣẹ̀ gbogbo ọmọ aráyé o mo ń wo ojú tó rí pé ó kún gbogbo ẹ̀ṣẹ̀ aráyé ti jẹ jáde. torí tó ń ṣe rere náà ṣe pa torí tó ń ṣe rere. èèyàn mélòó ló wá pa Jésù ọ̀hún gan-an wọ́n ti ní Yahweh ló pa jẹ wọ́n tún láwọn kan ló pa tá gẹ́gẹ́ ló pa Jésù. nítorí ó ń ṣe rere yẹ fáàtì yẹn lábẹ́ kọ́ mu wa gbà ìwọ Jésù ìdí tí a fi pa ẹni pé. ṣé mo lè ṣí kámẹ́rà nísìn. kò sí lè tẹ̀sẹ̀ tí ò tọ́. ok ẹ jẹ́ kí n máa kà fún yín sí. ó yẹ kí bá dùbà kí lè fi kámẹ́rà yín káwa náà máa rí. mo wà ní ìwé Matthew ẹ lè máa wò lọ́dọ̀ yín orí kẹtàdínlọ́gbọ̀n. ẹ ṣe sí kámẹ́rà kan máa wò. ẹ má bínú mo wá bí màá ṣe tán náà ni. mo wà ní ìwé Matthew this is Matthew 27. Jesus handed over to Pontius Pilate. Okay, let's go down. Jesus visits Pilate, taken to the place of Balaam. Okay, now I will read from this verse 15. Verse 15. Ẹ jẹ́ kó lè fast. Ẹ yẹ lè máa wò lọ́dọ̀ yín. I want to be fast. Now at the feast, the governor was accustomed to releasing to the multitude one prisoner whom they wished to be. While he was now in 19, while he was sitting on the judgment seat, his wife sent to him saying, "Have nothing to do with that just man." Nígbà tí Pílátì wà lórí ìtẹ́ ìdájọ́, his wife sent to him saying, "Have nothing to do with that just man, for I have suffered many things today in the dream because of him." Now verse 20. But the chief priests and elders persuaded the multitude that they should ask for Barnabas and destroy Jesus. The governor answered and said to them, "Which of the two?" Pilate said to them, I'm 22.